Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbogbo ní a tún ti padà wá pẹ̀lú àwọn olóòṣà yẹn, wọ́n tún ti padà wá bí níbi odò Kolówó, níbi odò yẹn a ti padà wá bẹ̀ báyìí, a sì ti bá àwọn olóòṣà ń bẹ̀ báyìí. Ibi yẹn ṣe ibi tó ti. Ìyá yẹn ṣe ibi tá a ti lè máa bọ̀ kankan. Odò bí. Ọba lè kàn án fẹ́ odò yẹn ṣe ibi tá a ti lè máa bọ̀ kankan. A faramọ́ ní sẹ́. Ìyá yẹn ṣe ibi tá a ti lè máa bọ̀ kankan. Àwọn bá ń bá yín sọ̀rọ̀, àwọn bá yín sọ̀rọ̀ ẹ̀ bá yín. Ọtún wà ní àdúgbò yẹn máa já ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìlú kan òun kò. Bàbá àwọn ọlọ́sùn ìbẹ̀rẹ̀ wà báyìí. Àfẹ́ tí jẹ́ Ọ̀ṣun nílọrin. Àwọn tí. Ẹ dábẹ́. Ṣé odò tí wọ́n bọ̀ yẹn? Níbo? Ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ yẹ sáriwo. Kéde sọ̀rọ̀ ọjà. Bọ́ọ̀ bá ti gbéjà wá. Ẹni tó bá lóun fẹ́ jà ní. Ẹni tó bá lóun fẹ́ jà yóò bá wa náà ń bẹ̀. Ní tí wọ́n fẹ́ béèrè àlàyé ni wọ́n sì lẹ́nu tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di èkó. Èyí tí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ àlàyé ni ẹni bá sì béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́n. Bàbá tó náà ní kó gbogbo ilẹ̀ ilé lọ́wọ́ nìyí. Bàbá Amágàjí tó lọ kó gbogbo ilẹ̀ ilé lọ́wọ́ nìyí. Láwà ní Alímìsì ní bẹ́ẹ̀. Láwà ní ọ̀fà àgbà sí Álímì ní bẹ́ẹ̀ lórí wọn. Wọ́n sì ń kírun. Wọ́n sì ń kírun. Wọ́n ṣe kèfèrí. Àwọn ni Ọlọ́run kó gbogbo bí yìí. Àwọn ni wọ́n lọ́run kó gbogbo yàrá fún. Bọ́bá ti jẹ́. Bọ́bá ti jẹ́. Àwọn jẹ́ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́. Àwọn tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Kí bàbá ó fèsì. Káwa náà tó wá dá sí. Káwa náà tó wá dá sí. Kì í sọ̀rọ̀ ariwo. Olódùmarè sọgbà àdọ́tọ̀ sí. Ní àkọ́kọ́ náà a pọn àwọn kankan lórí nẹ́ẹ̀tì lórí ayélujára wípé àwọn kan wá sí odò wọ́n wá sọ fún àwọn odò. Àwọn gẹ́gẹ́ bí ẹnìkan a gbọ́dọ̀ tó pa fẹ́ bọ̀ nǹkan mí ìtọ́kọ̀jú Ọlọ́run nìkan yẹn gbọ́dọ̀. Allahu Akbar. Ẹ̀rí sì wálẹ̀ fún tí Olódùmarè sọ gẹ́gẹ́ bí ọ̀dọ̀ tiwa. Ṣùgbọ́n gbàtà wá rà kan pa àwọn ń bọ̀ wá bodò sáwọn tí ń bodò yìí ǹjẹ́ sẹ́lẹ̀ sì wà ní wọn àwọn ilé ìfẹ́ máa Olódùmarè sọ báyìí nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ ìbánidàbá dé ògùn dábò ó gbè sílẹ̀ oní ọmọ wa fẹ́ jẹ ọmọ wa fẹ́ mọ́ wa sì sí yóò dẹ̀yẹ̀ ẹ̀fọ́ Olódùmarè àgọ̀tún ọba sọ̀rọ̀ kalẹ̀ kò sí tọ́lọ́wọ́ ọba ò lè ṣe tọ́ba sójú àsọ̀dá amúkan bí òtútù àsìkà gẹ́gẹ́ bí ọyẹ́ kò sí tọ́lọ́wọ́ iṣẹ́ Ọlọ́run bá ga jù èèyàn lọ bọ́ọ̀lù àǹkọ́sà pé wọ́n wá sọ̀dọ̀ di Ọlọ́run agbọ́dọ̀ gbìyànjú láti wá kílẹ̀ pé owó odò yóò ẹnìkan kọ̀ wá àwọn tí bá ń bọ̀ ó ní kọ́ ọkọ̀ yóò ṣe ẹnìkan kọ̀ gbọ́dọ̀ wà láàkọ́ bọ̀ odò ìgbà táwọn jáde àpàdé bàbá wa lọ́sẹ̀ dé àná Ọlọ́run sí wọn láwọn ní mọ́gàjì ibà àbá kí wọn nígbàtò wọn ní àwọn rí àwọn èèyàn ní ìjà àwọn ìṣe kò sí Ọlọ́run lójú kẹpẹ fún wa alára àwọn àpẹẹrẹ kankan lórí nẹ́ẹ̀tì ní pé àwọn kan ń bọ odò wọ́n sì sọ pé wọ́n ní wọ́n máa ró odò bẹ́ẹ̀ yóò ṣàfihàn tó pé ẹlòmíín bẹ́ẹ̀ bí àwọn tí ń ṣẹ́ báyìí nìsín tí wọ́n ti ró ẹlòmíín ṣiṣẹ́ lólómi fẹ́ sí wọ́ àbẹ́lòmíín lọ tí ò lómi ládùúgbò ẹ̀yà pẹ́ sọ pé ẹni ò gbé omi kì í pààyàn èyí náà ń gbé ẹ̀jọ́ bọ́ síbẹ̀ olóhùn fẹ́ mú mi tí wọ́n ti ródò sí kò ní jẹ́ sí pé ẹ̀mí ò mọ nù sí láti wá sáré pé ó gbẹ́nikẹ́ni o èèyàn kí èèyàn tó bá wáyé láti aṣọ odò di Ọlọ́run rẹ̀ kí Ọlọ́run kí odò náà kó bàjá 1 2 nígbà tó pé gbogbo èèyàn tó bá wá gbìyànjú tó bá wá sódò yìí kọ̀yá ká ló pa fẹ́ ródò tó pẹ́ lómi ọ̀wọ́lẹ̀ yóò mú àbí bí àpẹẹrẹ nísìn oníbómi ṣe gbàsán lọ tí wọ́n ti wá ródò yìí àwọn bẹ́ẹ̀ àwọn èèyàn gbìyànjú ọwọ́ sì yàn kan omi wá kan lẹ́sẹ̀ tó wá kú eléyìí ò sí pé tó pé tí àfi ń gbìyànjú àfi ń wá ìfẹ́ ni àbí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ inú mi dùn pé àwọn bàbá wa ẹ̀yin bàbá wa ẹ ti ní àjọṣepọ̀ tẹ́ ń ṣe tí ó bàjẹ́ báwo ló ṣe wá dòní tó pé àwọn kan àṣọ kìíní di ojú ọwọ́ a ní láti gbìyànjú tó pé tá a gbé lọ́wọ́ a ní ẹgbọ́dọ̀ gbà fẹ́ lòmí. ọkọ̀ oníṣẹ̀ṣe ni wọ́n sì máa dá fún ẹni tí wọ́n sì mọ̀ wọ́n. a sì mọ̀ wọ́n àwọn tó nígbàgbọ́ Olódùmarè àwọn apá kẹfà apá kò sùn ní wọn. tó gbọ́ bí àpẹẹrẹ nìsín ẹlòmíì nìyẹn ó lè gbé ẹlòmíì pé àwọn àbí ajíbìtì wàá lù sẹ́bà sọ pé àwọn ṣẹ̀ṣẹ̀ kan àbí agbẹ̀dù wọ́n lu jìbìtì o ẹ̀kọ́ yìí kan sọ ní mú ní púpọ̀ orí tàbí wá sí ní báyìí. tó ẹni náà mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín ṣé ẹ mọ̀ pé mọ́tò kan lásìkò láàárọ̀ lálẹ́ àná àbálẹ́ àná níbi báyìí
Àmọ́ kankan. Àwọn ògbé ìyá yẹn kò jẹ́ àmọ́. Àtúrẹ́sì bọ̀ fa ẹnu kí ní tá à ń rí lórí nẹ́ẹ̀tì. Ó kọ táwọn àṣẹ tó rí yẹn pé iye máa já pé àṣà kan odò yìí tá a máa rí tá a rí ni wọ́n sẹ́ndì kíní rẹ̀. ní orí alẹ́ àná la rí. Ẹ wá rí ọlọ́run kún gbogbo ṣe rí tí a fẹ́ bá yín sọ bẹ́ẹ̀ mojú yìí bẹ́ẹ̀ bá wà mẹ́tì máa lónìí ṣe ń bọ́ mi ṣe rí àfaramọ́ gbogbo tó jọ mọ́ kàràkàrà yìí mọ́ kẹ́ máa para yà yín. Ọlọ́run sọ fún ànábì bá Sallallahu alaihi wasallam. ọdún ẹ̀fẹ̀ rúfin náà Dẹ́kun fitna. onímọ̀lẹ́rẹ̀ ní ó fà á. àtàní Allahu khairu mimma atakum tí ń bẹ lọ́dọ̀ wájú tí ń bẹ lọ́dọ̀ yìí lọ kálukú sì ń sáré kálukú ń gbé ara rẹ̀ sá ni o ẹ dákun tó tọ́ lọ́hùn ọlọ́run níjà ló kúrò yẹn lọ́rùn gbogbo wa náà là ń jíṣẹ́ ọlọ́run àti kálukú gbà bí ń jíṣẹ́ tọ̀tọ̀ ní. sẹ́rí bẹ́ẹ̀ ti dúró yìí inú mi ò dùn sí yín léyìí tí jòròdò ọ̀rọ̀ ẹ má jẹ́ ọpẹ́ tẹ́ẹ̀fì kó níyà yẹn ní ti sọ ẹni sí àwọn kan náà ti tún gbére àfáàbọ̀lẹ̀ ti rí wọn mọ́tò àti rí wọn ni ọkọ̀ yín sì ń lọ ń bọ̀ ní gbòòrò báyìí kódà tó ní ọdọ bàbá lùlọrin ṣe ń gbọ́ mi yé báyìí tí túmọ̀ sí pé bẹ́ẹ̀ tí dáhùn àfáà tẹ́ rí wọ̀nyí kì í ṣe pé kálukú wọn ń dá sí ara wọn jẹ́ ṣe ti yé báyìí ọlọ́run níjà ṣàgbákò ẹ dáhùn torí tọ́ lọ́hùn gbogbo àyíká wa yìí ẹja ṣọ́ra fún torí láàdí àná tí ẹ bá básídẹ́ǹtì yín àyín ó ní agbára púpọ̀ àárọ̀ yìí wọ́n tó yọ ọkọ̀ náà èmi ń gbé ọmọ lọ skul mọ́ kan jẹ́gbọ́n mi yé lẹ́yìn bẹ́ẹ̀ náà odò yìí wọ́n ń bọ́ ẹni sùúrù tẹ bá wá kọjá sàlẹ̀ wájú lóhùn kí ní pèsè ọgbẹ́ kalẹ̀ síbẹ̀ sí àbá wa ń gbọ́ báyìí nínú ẹ̀tún wọn kan báyìí. àwa sọ fún bàbá wa lára wa ní ká lọ bẹ̀ ká lọ kó gbogbo ohun tí wọ́n ibẹ̀ accident ti pọ̀ ń bẹ̀ ká lọ kó gbogbo tó wà tí wọ́n kùrùbánù tí wọ́n ń gbé kalẹ̀ torí bẹ́ẹ̀ ni pé torí àwọn àfáàtà bá lè dùn ẹ̀dá òtútù lọ mọ́jà láìfẹ́ ara wa. ẹni èyí tí ò ní gùn. bàbá àgbà lókùtà gidi wọn lẹ́yìn tí ò ní gùn. bí bàtà bá yín dùn mọ́ wa. bí bàtà bá yín ní àyàn dùn mọ́ wa. bí ibi yìí náà láti kú oníṣẹ́. ibi àyín láti kú oníṣìí tá a tún fi sáré lọ jíṣẹ́ ọlọ́run kọ́ lóko lówó. wọ́n ra wá ní ìjẹta. bàbá mi àgbà lókùtà gidi la wà ń yàn yín níjẹta. níjọ́ Jímọ̀. wọ́n pè mí lórí aago. wọ́n pe bàbá àgbà lókùtà gidi lórí aago. olówó àwọn kan bẹ́ẹ̀ mi já ti ń bọ̀ odò. àwọn kan bẹ́ẹ̀ bí tó ti ń bọ̀ odò lọ́wọ́ lóko lówó. mo wá ní kẹ́ bá wádìí pé ibo ni lóko lówó tó lóko lówó pọ̀. a ní kán bá wádìí ibi tí bá ń ṣe lóko lówó torí pé kò lówó pọ̀. àṣetọ́ta fẹ́ lọ kí Jímọ̀. àṣetọ́ta lọ kí Jímọ̀. àbágbọ̀n. àbágbọ̀n kankan mọ́ la fi gbérí mímbà rí. gbogbo àwọn tá a wá pè. gbogbo àwọn tá a pè. wọ́n láwọn gbọ́n wọ́n láwọn gbọ́ kankan. kankan. àwọn ọmọ bíi ti ń ṣe. àwọn ọmọ bíi ti ń ṣe. nígbà tó di kọ́bẹ̀ mọ́kànlá alẹ́. ìgbà tó di bí aago mọ́kànlá alẹ́. ní social media gbé wá fún wa. ní social media gbé wá fún àlùfáà. wọ́n kó mọ́rúwá wa tó mẹ́ta. wọ́n kó mọ́rúwá wa tó mẹ́ta. wọ́n ro sọ funfun mọ́ yá. wọ́n sọ fún mọ́yà. wọ́n sì wégele. wọ́n sì wégele funfun. wọ́n gbé gbádá ní. wọ́n sì wọ odò. wọ́n sì wọ odò. ọjọ́ ẹ̀kọ́ kọjọ́ ẹ̀kọ́ sẹ́yìn gbogbo jẹ́sẹ̀ náà kí ni wọ́n bá kí dé. kìí ṣe mọ́rú ẹyọ kan. kìí ṣe mọ́rú ẹyọ kan. kìí ṣe mọ́rú ẹyọ kan. ẹni sùúrù. àjọ wo nù. sọ nígbà tí ó di pé wọ́n jáde síta tán. nígbà tó di pé wọ́n jáde síta tán. ó kálukú lórí. àwọn mẹ́ta kan tó wá dúró. àwọn mẹ́ta kan tó wá dúró. wọ́n parí tí wọ́n fẹ́ ṣe. àfìgbà tí wọ́n parí tí wọ́n fẹ́ ṣe. gbogbo bá àfáàhùn ṣe pariwo. gbogbo bá àfáàhùn ṣe pariwo tó. láfi wá wáyé. ni bàbá àgbà lókùtà gidi fi wá níjẹta. mo wá ní èmi pọ̀ wá rò. bàbá àgbà lókùtà gidi náà ń bọ̀ wá rò odò yìí. bàbá tó sọ bẹ́ẹ̀ ni. mo ní nítorí pé gbogbo tí ń bá ti fẹ́ ní ọ̀pá ẹ̀sìn wà fún lọ́wọ́ tó bẹ́ẹ̀ ló bá ti ń bọ̀ kí ni o. gbogbo tí o bá ti fẹ́ sí tiwa mú lọ ni gbogbo wọn tó bá ti gbé wá odò yìí ìkọ́sí ọ. gbogbo ẹni tí bá sọ pé òun bọ̀ wá bọ̀ odò. gbogbo ẹni tó bá ti lóun bọ̀ wá bọ̀ odò yìí. tó bá ti yàtọ̀ fún pé. tó bá yàtọ̀ sí tọ́lọ́ pé mo fẹ́ bù sí wọn. mo fẹ́ kọjá lódò. ọwọ́ gbégbá kan wá. tí ò bá ti bá tiwa mu nílẹ̀ yìí. ọwọ́ ń dà sódò. olóńgbò odò àwọn ò fara mọ́. gbogbo ẹni tó bá dá lásà. lẹ́yìn èyí tó ti kọjá yìí. ó tọ̀ wọ́n sí àgbákò yóò gbégbékúgbé. àmọ́ odò òjò ṣe tá a fẹ́ ṣe níjọ́ náà.
òjò pa wá àmọ́ tíra tá a gbé dání àrígbé bọ́tà àfẹ́jọ́kọ́jọ́ pa á torí ìjọ mi ká fi lè bá wọn wí torí kó lè bá àwúlò ìjọ mi àmọ́jọ́ tójò bá dí wa lọ́wọ́ á padà bọ̀ ló fi ṣe sábàbí tá a fi padà wá lónìí ayanjú tá a bá wá sódò kò lè kẹ́ ẹnìkan tí ò bá ti lánìyàn ipò ń wá bọ́ odò. Ayanjú tá a bá wá. Ayanjú tá a bá wá. A sì sọ pé gbogbo oníṣẹ̀ṣe àwa yín kì í ṣọ̀tá. A sì sọ pé gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe àwa yín kì í ṣọ̀tá. Tẹ́ ẹ bá tún wo tòní ẹ bá bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá tún wo tòní ẹ bá bẹ́ẹ̀. Àwa àti yẹn ṣọ̀tá àti ṣe lónìí. Àwa yín kì í ṣọ̀tá. Àwa àti yẹn ṣọ̀tá èyí sì sọ́njà ara wa. Ṣùgbọ́n èyí tí ọba ti bá tọ́lọ́run mú tẹ́ ẹ bá ti gbé wá rẹ̀. Èyí tí ọba tọ́lọ́run mú kẹ́mẹ́lẹ́ sọdún ṣẹ̀ṣẹ̀. Ẹ wá bọ odò nílọrin nílùú Afálímì àwọn ò ní gbà á. Ẹyọ kan tí bàbá àgbà lókùúta gidi àná gbànú tí kò ní náà sì gbànú. Ìlọrin ìlú gbogbo ayé ni. Ọlọ́run sì dá gbogbo wa bẹ́ẹ̀. Ọlọ́run sì dá gbogbo wa síbẹ̀. Tá a bá lọrin lánàá ni pé lọrin ẹ̀ ṣèlú kẹfẹ́. Àmọ́ tá a bá lọrin lánàá pé lọrin ẹ̀ ṣèlú kèfèrí. Kọ́ wá di lónìí. Káwá là fẹ́ kó wù. Káwá là fẹ́ jẹ́ kó wù. Tó bá jẹ́ wá ń bẹ̀rí níjọ́ wọn ti pẹ́rẹ́. Ẹ bá Nábì náà bẹ́ẹ̀ ọba bá kèfèrí Mákà. Ṣé bá Nábì náà bá kèfèrí Mákà? Ọlọ́run ni lọ parẹ́. Ọlọ́run ni lọ parẹ́. Kó dìlú Ìsìlámù. Kó dìlú Ìsìlámù. Wọ́n ti patilẹ̀ yín náà rẹ̀. Wọ́n ti patilẹ̀ yín náà rẹ̀. Wọ́n má tún dìde padà ló kà ń ké o. Àwa yé èso níjà. Àwa yé èso níjà. Àwa yé èso níjà. Sẹ́ni tó jọmọ̀ lórí inú sáà ni kò kó lọ rí. Sẹ́ni tó jọmọ̀ lórí inú yá ni ó kó lu bẹ́ẹ̀ ni. Wọ́n ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìjọ máa bà wá ló kọjẹ́. Ìjọ máa bà wá ló kọjẹ́ lókèrè. Sábà fi kì ìlú mi. Sábà fi kì ìlú mi. Wọ́n sì fi kì lọrin tẹ́lẹ̀. Wọ́n sì fi kì lọrin tẹ́lẹ̀. Ọwọ́ àdìgbọ́n wọn máa fi kì lọrin. Wọ́n mọ̀ jẹ́ pé màá fi kì lọrin. Ẹyọ kan tí a bá gbà lókùúta gidi láwọn ò fẹ́ nu. Torí di eléyìí. Kò sí tó sodò eléyìí. Fún gbogbo èèyàn gidi tó lọ́wọ́ kọjá ń bẹ̀. Òun ó bù sí wá, òun ó bù mu, kò sí tó ṣe é. Àmọ́ gbogbo ẹni tó bẹ̀ ti gbégbékúgbé wá bí odò yìí. Torí eléyìí ṣàkọ́kọ́. Torí pé eléyìí ṣàkọ́kọ́. Tí wọ́n ń wá bẹ́ẹ̀. Kìí ṣe lẹ́ẹ̀kejì. Àwọn àbẹ́lẹ̀ wọn ti lé wọn lọ́jọ́ tó ti pẹ́ ni. Àwọn ọmọ ní wọ́n blọ́ọ̀kù ọ̀nà. Èmi máa láwọn mọ́ blọ́ọ̀kù lánàá. Sẹ́yìn gbogbo àwọn tó fẹ́ máa pàrẹsẹ̀ lójú jẹun Ifá ọgbọ́ Olódùmarè ọgbọ́ gbogbo àgbẹ̀ ìgbà fáyà wọn. Torí di eléyìí. Ẹyọ kan tí ń bẹ láàrin wa náà nù o. Gbogbo ayẹyẹ ẹ̀dá Ọlọ́run ni wá. A sì gbọ́dọ̀ bínú ara wa. Àmọ́ tí ó wà mújà dání tí ó dìjà. Ẹ mójútó. Báwọn kan bá lè ṣe é. Àwọn tí wọ́n ń ṣe yìí náà. Ọkọ̀ yìí ni wọ́n ń jẹ́ kí. Ó ń ṣẹ̀ṣẹ̀ làwọn náà ń pẹ́ra wọn. Wọ́n tún wà kí mi lọ pé wọ́n sì sọ ṣẹ̀ṣẹ̀ wọ́n sì ń bà wá lójú jẹ́. A sì ń fọ àwọn ọmọdé eléyìí. Ẹ̀yin náà lọ mójútó àárín wọn. Ìjọba dìjà. Ká paná ẹ̀ ni o. Ẹ sọ̀tá. Kèéjì ìṣèjà. Wọ́n bọ odò. Nílọrin. Gbogbo odò tí bá bẹ́ lọrin. Tí bàbá àgbà lókùúta gidi bá ti gbọ́. Ipò wọn bọ́. Bá a ti ṣe yìí. Bẹ́ẹ̀ náà láṣẹ ń bẹ̀ náà. Bí kálukú bá ti wọ bẹ̀. Tí bá ti ń délé láàbù ara. Àbí délé ń gbé tiẹ̀. Yóò mọ̀ pé ẹ̀rọ tó yìí ní jẹ́ náà mà. Torí di eléyìí. Kò síjà. Ẹ mójútó àárín wọn. Ẹ mójútó bẹ́ẹ̀. Odò yẹ èso odò Yemọja. Àdúgbò ní jẹ́ bẹ́ẹ̀. Odò yẹ èso odò téèyàn máa ń bọ̀. Káàsì pé gbàdá tó ti pè ní Yemọja. Àdúgbò ní jẹ́ bẹ́ẹ̀. Àdúgbò ní jẹ́ bẹ́ẹ̀. Ọkọ̀ àdúgbò sì ní yí padà. Ọkọ̀ àdúgbò sì ní yí padà. Nítorí pé gbà náà pé ẹ fẹ́ bọ odò. Nítorí pé ẹ fẹ́ bọ odò. Àwọn tó sì ní àdúgbò náà wọ́n dúró. Àwọn tó sì ní àdúgbò ni wọ́n dúró yìí. Torí di eléyìí. Kí kálukú ṣe jẹ́ o. Kí kálukú ṣe jẹ́. Ọlọ́run wá pẹ̀lú gbogbo wa. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Yemọja ọmọ ìlú Yemọja. And first of all, àwọn tó ń lọ sàlẹ̀ bẹ̀rẹ̀ àṣìṣe tẹ́mi gbé lọ́wọ́ àwọn tó jẹ́ babaláwo tí ń bẹ Kwara State yìí ti mọ̀ sí. Bẹ́ẹ̀ ni mo rẹ̀ ṣe pẹ̀lú àwọn tó jẹ́ ìtẹ̀bí wa dáadáa. Àdẹ̀ tí aláwọ̀ wọn àti sọ pé wọ́n wọlé síbẹ̀
toríjọ́ tí mo rí kíní ẹ̀ ní nẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn jẹ́ bí ìbànújẹ́ fún mi simply because kò sí ẹni nínú gbogbo àtọ́jú ìpátá kò sí ẹni tí mi láti ilẹ̀ báyìí tó fi dé sí Abẹ́òkúta kò dẹ̀ sẹ́ni tí ó jẹ́ ojúlùmọ̀ nínú àtọ́jú ẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ tí mi ò dámọ̀ ní gbogbo wọn bọ̀ tí wọ́n ṣe débí lónìí tó sọ pé wọ́n pè mí lé ní pé tó ti wà ní kíní dáa ṣíṣú àti ọdún pé mọ́gàjì nígbà bó máa bọ̀ wá o in case of in case maybe wọ́n lè lu wá kan àwọn òsì lè lu àwọn kankan ló tẹ̀lé pé wọ́n lu wá kan. kò tí ẹ̀ ní ṣiṣẹ́ àwa ti pélé yìí láyé àyè láyé. àkọ́kọ́ náà kò sí gbogbo tó bá ti jọ mọ́ nǹkan báyìí Olódùmarè sọ nínú ìgbàgbọ́ tí wà nígbà tí mo rí yín bẹ́ẹ̀ sẹ́ńgbọ́n yín tí mo rí tí mo jójú lùmọ̀ tí yẹn bá rú nǹkan báwọn tó já burú báwọn lọ́wọ́ yín ló jẹ́ ń sọ̀rọ̀ ẹ wo orí òye ló kọ mi chantas ni mí ní tí mo mọ̀ dáadáa ni gbogbo adé tí mo yé wọn. wọ́n wọlé ìgbà wọlé bọ́dún mẹ́ta lọ wọlé wọn sọ pé wọ́n ti wọlé o mo alẹ́ lọ́kọ́ gidi náà kí wọ́n bá bọ̀ ẹ pè mí nígbà wọn dé àwọn yòókù tí wọ́n bọ̀ lẹ́yìn wọ́n bá wọn bẹ́ ń bọ̀ lẹ́yìn lọ wọ́n lànà báyìí kò sáyé àti wọlé mọ́ nígbà táwọn tí ń bọ̀ sáyé náà wọn darí padà bọ̀ wọ́n wá sọ fáwọn ọmọ tí mo ní wọ́n dún bẹ̀ pé àwọn òjáwọ̀ bọ̀dọ̀ mọ́ àbáyé mọ̀jà lọ mo ní ìlú tí ẹ bí àwa sí ni wọn bàbá wọn bọ̀dọ̀ lójú wa ni àwọn òsì ní bọ̀dọ̀ lọ bàbá yóò bọ̀dọ̀ lójú yìí bàbá kejì ọbọdọ̀ ìbẹjà rí ìlú tí ẹ bí mi sí mo tẹ̀ bàtọ́ wọn bọ̀ ìbẹjà lójú wa àkọ́kọ́ náà mùsùlùmí wọ́n ṣe. àkọ́kọ́ náà máa ẹjẹ ń sáré sọ̀rọ̀ kan lórí àbá yìí ní pé bóyá ká má bàa ṣe dán nǹkan wò lára yìí kọ́ má jẹ́ àwa la wá sí ibà yìí nínú gbàgbọ́ wa oníkúkú dùn pa abẹ́rẹ́ gẹ̀rùgẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ oògùn abirú mọ́ gàlẹ́gàlẹ́ oúnjẹ bá ti ní ẹgbẹ́ oògùn tẹ́ bá ti lórí kèké oníkò ní